ìgbà tí gbogbo ìrìn àjò yẹn dàrú mo lọ sọ́nà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ so mo jáde lọ síbi méjì lọ fi jẹ́ kó yé mi wípé iṣẹ́ Olúwa ló ń dààmú mi so mo wá padà sí ilé mo wá sọ fún dádì mi torí olùṣọ́nà ni wọ́n mo wá sọ fún wọn wípé nǹkan bàbá lọ ni ó ń ṣẹlẹ̀ o pé wọ́n ní kí n lọ gbaṣẹ́ Olúwa tí n bá ti gbaṣẹ́ Olúwa iṣẹ́ mi ò lè rí kọ́ wọ́n wá ní kì í ṣe ọ̀dọ̀ wọn máa ti kọ pé mo sì kéré pé mo kéré mo wá ń tojú bọ nǹkan tó dàgbà tó jẹ́ pé nǹkan ńlá. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. kí ni orúkọ church dáadé yẹn. church Jesus Never Fail ní Sango Sẹ̀lẹ́dẹ̀ Sẹ̀lẹ́ni níjọjú bẹ́ẹ̀ níjọjú. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. àbúrò mi last born wa orí ẹ̀ ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ṣe mí láàánú wípé ó ní ibi tó ti ń ṣiṣẹ́ ó ṣèṣe ó dẹ̀ fi ẹsẹ̀ kan níbi ìtàn méjì ní ọ̀nà méjì. ní ṣe ìtàn méjèèjì tàbí ìtàn kan ṣo ìtàn ẹyọ kan ó wá ṣẹ́ sọ́nà méjì. ó wá ṣẹ́ sí ọ̀nà méjì. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. sọjọ́ yẹn wọ́n wá rí mọ́ ẹ̀mí ronú wọ́n wá pè wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n wá sọ fún wọn pé àpé kò yá àwọn ọmọ wọn ní àwọn rí i pé ṣọ́ọ̀bù ẹ ti lọlẹ̀ ìgbà tó wá yá wọ́n wá ní ẹni màmá yẹn wá torí màmá yẹn sọ wọ́n ti kú kọ́lọ́n bá mi fi ọ̀run kẹ́ wọn so wọ́n wá sọ pé kí wọ́n pe stepfather mi ìgbà tó pè wọ́n wá wọ́n ní àwọn làwọn da oògùn sí ṣọ́ọ̀bù mọ́ ẹ̀mí. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. wọn ò jẹ́ kí ẹni yìí wọn ò jẹ́ kó jáde secondary school. ìyẹn àbúrò mi tó kán lẹ́sẹ̀ yìí kí ló dé tí ó jáde torí wípé ìgbà tí ó fẹ́ wọ secondary school birth certificate yẹ wọ́n seize yẹ sọ́wọ́. ta ló seize yẹ. ìyẹn stepfather wa. kí ló fi seize yẹ. wọn ò kó lẹ́mí ìmọ̀kọ́ tó ṣe seize yẹ ọmọ yẹn dẹ̀ lọ púpọ̀ jọ àbí ẹ máa gbọ́ torí àwọn àgbàlagbà máa ní a máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀ àbí mọ́mí stepfather yín kọ́ ni wọ́n bí àwọn ọmọ yẹn fún wọ́n wá sọ pé bóyá stepfather yín náà bí fún torí pé bàbá èèyàn gbọ́dọ̀ máa treat ọmọ tó bí nínú bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ mo ṣe béèrè bẹ́ẹ̀ o. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. mo wá pe mọ́ èmi wá sọ fún mi pé mo wá ṣẹ̀ṣẹ̀ wá béèrè pé kí ni ìrìn àjò mi gangan báwo lẹ ṣe bí mi. lọ́wọ́ mọ́ mi ilẹ̀ ti béèrè. lọ́wọ́ mọ́ èmi mo ti béèrè wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pé báyìí wọ́n sọ fún dádì mi ní àwọn onígbà ìyẹn fún mi mo ṣẹ̀ wá padà sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́ èmi ní Ifọ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ní ọ̀dọ̀ wa èkúté kẹ́rùkẹ́rù ni wọ́n máa ń pè wá. èkúté kílẹ̀ pé. èkúté kẹ́rùkẹ́rù. kí ni túmọ̀ èkúté kẹ́rùkẹ́rù. ìyẹn túmọ̀ sí wípé bí oṣù méjì ni wọ́n máa ń dẹrù mọ́ èmi síta. lọ́ máa ń dẹrù mọ́ èmi síta. so ìgbà míì wọ́n máa nà mọ́ èmi àná pajúdé mọ́ èmi ló máa wá bọ́ máa ṣe jẹun 300 naira ni wọ́n máa fún wa gbogbo wa tá máa fi jẹun tí wọ́n máa fi ní kí mọ́ èmi sebẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. kọ́kọ́ tó jẹ́ kí n gbé wá sórí ètò lénìí torí pé tí a ń bá interrogate àbí kí láti bá ń pè ká wá interrogate àwọn èèyàn tá a bá fẹ́ gbé wá sórí ètò point kan la máa mú nínú ọ̀rọ̀ wọn tá a máa sọ pé nǹkan tó jẹ́ kí a fẹ́ gbé yín wá òun lélẹ̀ point tá a mú nínú ọ̀rọ̀ yín ni pé bẹ́ẹ̀ ṣe jẹ́ alàgbà ìjọ Sẹ̀lẹ́ yìí ẹ ò fẹ́ máa gbáàyàn nǹkan tọ́lọ́run ò sọ ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ sẹ́mẹ́pẹ́ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. now listen kí ni nǹkan tó wá fa ẹkún àsundàkẹ́ lórí ọ̀rọ̀ yín tó jẹ́ pé òun ló jẹ́ ká pàdé sẹ́mẹ́pẹ́ ńgbà tá a pàdé mo sọ fún yín pé ẹ fẹ́ para yín ẹ fẹ́ gbé nǹkan jẹ ilé ayé ti sú yín nǹkan kankan bẹ́ẹ̀ bí ìrìnàjò yín ṣe rí kò rí wékiní ìyẹn kọ́ ló kọ́ ọ́ torí pé a gbọ́dọ̀ ṣe nǹkan tá a máa jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. condition àbúrò yín tí ìtàn ẹ̀ kan sí ọ̀nà méjì yẹn kí ni condition ẹ̀ báyìí. condition ẹ̀ lóòótọ́ náà àti torí wọ́n ti ṣe ẹsẹ̀ yẹn bọ̀ nǹkan tí mo ṣe sọ pé káwọn ọmọ Nàìjíríà kọ́ gbà wá ni wípé ní ìsìn báyìí mọ́ èmi kò sí iṣẹ́ kò sí nǹkan kan èmi náà iṣẹ́ Olúwa ni mò ń ṣe gẹ́gẹ́ mo ṣe sọ fún wọn yín lánàá pé mo ò lè ṣe fraud kò sí olùrànlọ́wọ́ apá ti pin gbogbo iṣẹ́ tí èmi náà ṣe pé kínní òun ni mo fi ń tọ́jú àwọn àbúrò mi mo fi ń tọ́jú mọ́ èmi. Full video on YouTube.
ẹ láwo ikú ní YouTube. mo ṣe ń wá gbogbo ọ̀nà wípé kẹ́yìn ọmọ nàìjíríà ẹjọ́ tó yọ lọ́hùn ẹ ràn wá lọ́wọ́ kódà gan ẹni tá a rẹ̀ ya lánàá gan wọn ò jẹun sùn wọn ò jẹun àárọ̀ yìí náà gan wọn ò tí ì jẹun láàárọ̀ iná wọn ò tí ì jẹun torí pé mo ò lówó lọ́wọ́ wọn ò tí ì jẹun ẹjọ́ tó yọ lọ́hùn ẹ ràn wá lọ́wọ́. ẹ̀yin ọmọ nàìjíríà àwa ọmọ kóòtù ojú ẹjọ́ nítorí tọ́lọ́run ọba ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ bá ran alàgbà Samuel lọ́wọ́ torí pé ó máa lójú èèyàn tó lè jẹ́ alàgbà tó máa kojú irú ìṣòro yìí tí ò ní wò pé alàgbà lòun opportunity ló jẹ́ fóun láti lè máa sọ pé kóun pàwọ́ fún yẹn kọ́ká ó máa kú lọ́la ó máa kú lọ́túnla wá ṣiṣẹ́ àpadà ó máa nídìí ẹran ó máa nídìí pẹ́pẹ́yẹ alàgbà mi sọ wípé àwọn ò fẹ́ sọ nǹkan tọ́lọ́run ò rán àwọn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.